en fẹ́ pẹ́ lérí program yìí kálukú ó rí àkọlé tí mo kọ Nakibu Laginaw àti Yelma yẹn ọmọ òfò kí ló dé tẹ́ ń gọ sábẹ́ ẹ̀ka kan àkọlé tí mo kọ ni ṣùgbọ́n kí n tó máa lọ mo fẹ́ kí ẹ sáré wo fídíò kékeré yìí tí Nakibu Laginaw tó gbé wá. Abdulhakeem Ahmed El-Mafalusi àfàgbà nílẹ̀ Yorùbá èmi ń sọ fún ọ ipe tó bá já sí pé bàbá rẹ ló bá bí ọ tó sì bójú tó gbóyà ipe tó ń sọ dá ọ lójú sọ̀kalẹ̀ wa káwá sí ọmọdé bíi Abubakar kó wà ń kótó pẹ̀lú Ànábì sẹ́ni gbogbo yẹn burúkú tẹ̀ ń bá kí ẹ̀ ń bá yára yín jẹ́ fáwọn afáàlà ẹ̀jẹ̀ tún ẹ̀ka screenshot yẹn kẹ wá post kẹ wá táàgì sílẹ̀ náà ẹ̀mí Sulaiman Nakibu Labrar ń ta àwọn ọmọ dẹ̀dẹ̀ wòlé láyà wọ́n fà lọ́tì ìṣèlú búramúramù ó fẹ́ bá àfa rẹ̀ wọ́n bí ọ̀rọ̀ ó fẹ́ ṣe bí ìgbà tó yẹ pé àfa yín yẹn ó ní ìtumọ̀ nú ẹ̀sìn ó wá ń sọ pé Abubakar kọ́ òun ló yọ ìjírá pẹ̀lú Ànábì tọ́jú wà nù kòtò ó sì tún pé wà lọ́ọ̀ pẹ̀lẹ́rì inú fídíò tí ó ṣe láìpẹ́ bẹ́ẹ̀ náà ló tún sọ pé àyà sáníyà sílẹ̀ nìyẹn ó fẹ́ fi ṣàlàyé fún wa pé Abubakar kọ́ lórí fáàsì ó di méjì ó tún wá lẹ́lẹ̀ kẹta ni pé àyà Kùránì yẹn náà ni wàá fi sọ fún wa wípé Abubakar kọ́ ló wà bẹ́ẹ̀ di mẹ́ta ló wà táyé láyà kápẹ́ lóòótọ́ ló fẹ́ rí ọ̀nà ọba dẹ́dà lóòótọ́ tààlà òní gbẹ̀yìn ayé kó rárí gbẹ̀yìn ayé lóòótọ́ wá ṣe fídíò kó fún ẹ di alẹ́ tọ́sí ṣe fídíò kó wá fún wa ní ẹ̀rí kó tó sọ yìí tó bá wá ṣàlàyé ẹ̀tàn wà á dárúkọ ẹni tó wà lóko tó yẹ pẹ̀lú Ànábì wà á dárúkọ ẹni tí wọ́n bá wínú sáni àtẹ pẹ̀lẹ́rì o wà á dẹ̀ sọ àyà tó sọ fún Abubakar kọ́ wà á sọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà á wá fi ìpín Ọlọ́run tí tó bá parọ́ tí tó bá sọ Yorùbá rí bẹ́ẹ̀ gbogbo tó bá sọ pọ̀ mẹ́ẹ̀ lọ́mọ níyàwó ìpín Ọlọ́run àti ìgbọ́n náà kó bá gbogbo yín papọ̀ tó bá ìdílé ṣe yẹn wọ́n lọ sọ pé ká lọ sọ̀kalẹ̀ bọ̀ ká sọ̀kalẹ̀ wà á bá ìbísí wàhálà bẹ̀ ẹni ilẹ̀ ìwọ́n náà tẹ́lẹ̀ sọ ẹni òkèlè wá sálẹ̀ kó tó padà sókè padà Ọlọ́run sì ní yájábọ̀ bí ìdílé ó wà á lọ ṣe bẹ́ẹ̀ tó bá ìdílé ṣe tó lè kúra pé kí òfò àti àdánù àti ìbínú Allah subhanahu wa ta'ala tí ò ní wọ́n lórí ẹ̀ láíláí àti ìráre pápá àti òun ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó bá ìdílé ti lọ lápẹ́ tó bá sọ Yorùbá rí bẹ́ẹ̀ nípa ká gbà kíkọ́ ló wà bẹ́ẹ̀ tó lè mú àyà wọn bó ṣe sọ yìí tó bá ti lè ṣe lẹ́nìí wallahi thumma billahi alladhi la ilaha illa huwa tí n bá ìdílé rí tó sì fún wa lẹ́yìn tó ṣe fi kí n ṣe ní tó bá fẹ́ fi fún mi lẹ́yìn máa kún fáwọn ìbíṣẹ́ ìbí lóòótọ́ tí n bá wá kún fáwọn ìtàn tó bá rí bẹ́ẹ̀ tí n bá wá gbà ìbínú Ọlọ́run kó bá mi gbogbo tó bá jáde lára mi kó bá mi lẹ́yìn tí mo ti ṣe mi mo ti ṣe pé àti wá kẹ̀lé ara Nàìjíríà jọ kejì ṣé mi ò lè ní ṣe wàhálà jìnnà àgbà àwọn ìwọlé straight. Abdulhakeem Ahmed El-Mafalusi. Now mo rò yí pé kálukú ló ti gbọ́rọ̀ tí Nakibu Laginaw ti sọ ibi tí mo ti wá fẹ́ bẹ̀rẹ̀ ni àkọ́kọ́ bẹ̀ ni pé ẹ̀ ń láyọ̀ láti sọ fún ọ pé Nakibu Laginaw sọ ní gbogbo ìpè tó sẹ́wọ̀n pátápátá èmi ń sọ fún ọ wípé kíákíá ní wàrà sàṣà ìpè náà bẹ̀rẹ̀ sí ní sẹlérí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sẹlérí ìyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sẹlérí gbogbo ọmọ tó bí torí pé yẹn ó jà yìí àyò jà ọ ìpè yẹn máa jà ọ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí gbogbo ìpè tó ṣe látòkè délẹ̀ ọ ní rí ìyọnu Ọlọ́run ọ̀rá rẹ̀ ṣiṣẹ́ tó bẹ́ wúrẹ́ ṣiṣẹ́ tó bá gùntàn yóò bá ọ láìpẹ́ yìí bí idhnillahi ta'ala hadha awwalul amr wa thanil amr ṣé ọkùnrin ni Nakibu Laginaw tó bá tiẹ̀ já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tẹ̀lé ọ tí ń fọ́lò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn yóò pònú tọ́lọ́pọ̀lọpọ̀ yóò pònú because mo rí inú kọ́mẹ̀ntì táwọn kọ̀ọ̀kan dá ń kọ́mẹ̀ntì yìí pé kéde kan Mafalusi ó yá accept condition tó gbé fún ọ yìí kéde kan máa wò ṣé báyìí lọ́pọlọ yín jàn tó mo ní mo fẹ́ báyàn ṣe debate mo fẹ́ bá a ṣe open debate kìí ṣe online debate ìwọ̀n fún mi májẹ̀mú wípé kóhun tó lè wá kí n kọ́ sọ gbogbo àwọn evidence tí mo ní fóhun wàláì tàláì ẹni Nakibu Laginaw ti burú o fàlùkúrárì sí sẹ́mi ó mọ̀ pé òṣèré lè fi kí n lòun sí kẹ́mi sọ gbogbo àwọn evidence tí mo ní wàláì sọ pé wàláì mo tó bù tàláì fọ́nmọ́bẹ̀ láì lẹ́sìn láì láì láwà mo ní evidence lérí tí a òdodo lọ́gbọ̀n mo ní evidence lérí tí n sọ wípé
kìí sàbúbákàrí ló wà nù kòtò pẹ̀lú ànábì. bọ́ ọwọ́ expect wípé kí n ṣe fídíò ọfún mi lónìí di Thursday kí n ṣe fídíò kí n sì sọ gbogbo àwọn evidence tí mo fẹ́ fi ṣàlàyé pé Abubakar kí n bẹ́ẹ̀ ìwọ wàá wò sẹ́mi mọ̀ pé òṣùwì fi kí ni wọ́n ṣe tọ́ bá wá rí pé àwọn ẹ̀rí ń lọ. ọwọ́ akànmẹ́lá Nàìjíríà jọ kejì aláìrí rẹ̀ kí wọ́n àgbẹ̀ wò ti dàrú òfò àdúrà ní sẹ́yìn. kí àlàfẹ́ ṣe mọ́ tí n bá ti sọ àwọn evidence tí ń bẹ lọ́dọ̀ mi tí mo ti sọ fún ọ kí la fẹ́ ṣe mọ́. mo ní evidence. àwọn evidence tó fẹsẹ̀ rẹ̀ lẹ̀ albarahin alqati'a mo ní tó bá wá já sí wípé wọ́n bí wọ́n rí bọ́ọ̀ tí ń sọ tó sì já sí pé ọmọ ọkọ ní òkè ń sọ máa lè kò ní ìdíkọ́ rí tí pé kí n kọ́kọ́ fún ọ lẹ́fídẹ́ǹsì tí mo fẹ́ lò láti fi báàkì ara mi níbi nìkan ṣùtá fẹ́ sí ṣe bí wọ́n lẹ́fídẹ́ǹsì ìwọ́n lẹ́fídẹ́ǹsì tó fi ọlọ́kàn balẹ̀ tó ọ̀ fi pe Mọ̀lánà Mudirul Markazi lóko tó lè pe bàbá tó bí ọ níwọ̀ tó yẹ pé bàbá rẹ̀ kún kèfèrí ìwọ tí bàbá rẹ̀ kún kèfèrí ọ̀fìra rẹ̀ ọ̀fì bàbá rẹ̀ wéwé Mọ̀lánà Mudirul Markazi ọ̀nà jìn ṣàtà ọ̀nà yẹn jìn gan tó bá mọ̀ pé ọmọ ọkọ ní ìsọ máàlì tí pé kí n ṣẹ̀ṣẹ̀ sọ àwọn ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ mi fún máa ṣàyà gbangba bọ̀ ni kọ́ wá mọ̀ bóyá n tí ń sọ yìí bóyá nǹkan ìjánu lásán ni àbí mo ní tí mo gbẹ́sẹ̀ lé ana antezirk èèyàn retí rẹ̀ ilé yóò ń bá ẹlẹ́ẹ̀kejì Yelmahin Al-Mal'un jẹ́ sáré yàtọ̀ tiẹ̀ náà gbogbo ayé ti mọ̀ ọ́ pé lérí ibú ni ọ́ kódà ètí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ètí fi ń hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí pé ó lè lo ayé rẹ̀ ó lè parí ẹ̀ síbi tó dáa. Yelmahin kò sí ayé rẹ̀ ó bàjẹ́ ayé rẹ̀ ó bàjẹ́ torí ó ti fi ẹnu sọ àwọn tí ò yẹ kó fẹnu sọ nínú ayé rẹ̀ kò sí ayé rẹ̀ ó bàjẹ́. mo rí prógámù rẹ̀ láìpẹ́ yìí olóhùn ń sọ̀rọ̀ lérí Abubakar ló wà ní kòtò kẹsàn Abubakar sọ́rí gbogbo tẹ́ ń sọ irọ́ gbogbo tẹ́ ń wí nẹ́kújà òdodo lẹ́gbọ́n gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ń pè ní wújà máa bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ olóhùn pé òun pe nọ́mbà mi ń kọ́ tiẹ̀ ṣé wéèrè ni ọ ni mo sẹ́fù nọ́mbà rẹ̀ ni tí fi mọ̀ pé ọ̀lọ́ ń pè mí àti pé tí n bá mọ̀ pé ọ̀lọ́ ń pè mí tí n bá gbé ọ wà lérí láìfù ọmọ wa bí mi lọ́rọ̀ yìí mà sọ̀rọ̀ kìí ṣe láàrin mi àti ẹ̀ etí sọ fún ọ náà ni pé jẹ́ àpàdé ọwọ́ ara nu mọ́kìnrin kan ó ti sọnù fídíò kan ó ní kí ni Yelmahin ṣe lérí rẹ̀ ẹ̀ rí pé bandit ni òun àti bandit ò lè jọ jòkó pọ̀ òun ò lè ṣe gbá Yelmahin kásẹ̀ rẹ̀ lé ayé ti rí ọ mọ́ ọ bandit ń ta ni afẹsẹ̀rù prógámù báwọn kò ní sí àwọn security mo béèrè lọ́wọ́ rẹ ni àwọn tí wọ́n organize irú prógámù báwọn wọ́n ní provide àwọn security ò ní tight àbírọ̀ kí lọ ń pa ṣebí lọ ní lọ lé wá mo ní ọjẹ́ mi wá Àbújá ṣebí ó mú tiẹ̀ l'Àbújá èwe ló jẹ́ fẹ́mi kọ́lé mọ̀ pé máàkì yẹn sú ọ̀ fún mi ni máàkì yẹn ó sú ọ̀ fún mi máa wá náà mọ́ ní ẹni èyí tí mo tó wíwò ní ìsìn ó tó lè máa sọ pé ó tó lè máa tú sí nǹkan ni ìwà náà ọmọlé rẹ̀ tí mo wíwò ó tó lè máa tú ẹni tó ti lọ́wọ́ àná mi mọ́lé kéde mo sì gbọ́dọ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé bí mo ṣe wà tó bá rí mi lọ́ọ̀kan ó sáré mú igi ó fi fọ́ mi ní wàláhì tó bá wà mí ní ọ̀dẹ́ wíwá ìwọ yọgi sẹ́mi ìnà ìgbésí ayé rẹ̀ bàjẹ́ mo fi Al-Qur'anil Azim mo fi búra béèrè mi lọ́dọ̀ àwọn tán dá mi mọ̀
kó give one years èmi ẹjọ́ kábàámọ̀ gbèsè ayé rẹ̀. Ó wá post nǹkan kan láìpẹ́ yìí, ẹ dákun ẹni tó bá rí kà, tó bá ikú ẹ bá rí kà, sẹ́rin tó post yìí, Yelma yìí ló post ẹ o. Ó ní Manfaluti won't use us get next year hajj. Ó ní Manfaluti won't use us get next year hajj. Ó ní we go let you get am, but come for debate on that same online you have been backing. Sorry, àwọn kan tí mo kọ́ fẹ́ mà ní pé ọ̀rọ̀ ó ṣe hajj kò ṣe hajj gbogbo nǹkan pẹ̀lú àsìkò ni. Ọdún tọ́lọ́run bá ti pé ẹ̀dá èyàn lọ, ẹni Ọlọ́run bá ti kọ pé àtọwọ́ lágbájá báyìí lọ ti lọ ọ̀dọ̀ ẹ̀ náà lèyàn gbà lọ. So fìyí òun lẹ kì í sọ̀rọ̀ àkídà, èyí tó ń sọ lẹ́nu náà kì í sọ̀rọ̀ àkídà, kì í sọ̀rọ̀ ẹni ọmọ Ọlọ́run. Kéèyàn pariwo jù bẹ́ẹ̀ lọ, kó kún yàn jù bẹ́ẹ̀ lọ, kó sọpọ́ọ̀tì yàn jù bẹ́ẹ̀ lọ, tí ò bá sí orí rẹ lọ́wọ́ rẹ ọ̀ ní ẹ̀dín náà ni. Kí ló para rẹ sí lérí pé àwọn kan róore? Ìsábóyárò kọ́lọ̀ jẹ́ bẹ̀rẹ̀ ogun níjọ́ tí Ọlọ́run ó ṣe orí ájì fún ájì ọdún tó lọ yìí náà ni tọ́lọ́run ó ṣe fún kò náà kan pé bí tọ́lọ́run ó ti gbé wá nù. Bọ́lọ̀ bá ṣe tán tèmi nù lọ ó mọ̀ bí ó ti gbé wá fi lẹ́yìn lẹ́. Àná wá lè sí yìí òun mọ́ wípé gbogbo èyí tá ń ṣe yìí ló bí ájì. Bí ìbá ṣe tí ń ṣe yìí tí ń bá lọ ájì ń lọ ájì. Èyí tí ń ṣe yìí kọ́ ní ń ṣe tí mo fi kọ́lé. Èyí tí ń ṣe yìí tí kọ́ ní ń ṣe tí mo fi lo mọ́tò kíní, mọ́tò kejì, mọ́tò kẹta, mọ́tò kẹrin, mọ́tò karùn-ún tí ń lọ ẹlẹ́kẹfà lọ. Sọ̀rọ̀ mi wọ́n á sì bùn mí mọ́tò rí. Wọ́n bùn mí mọ́tò rí o. Wàláì wọ́n bùn mí mọ́tò rí. Gbogbo tí mo lò nínú mọ́tò mo rà ni fúnra ara mi ẹni mo rà. Kódà inú ilé mi tí mo wà mẹ́ mo ní mọ́tò méjì lọ́wọ́ tí ìta kan kí n tó ra lẹ́bí. So káwá sọ̀rọ̀ wípé kéèyàn ya alubára gbogbo ayé ló mọ̀ ládùmẹ́jì rí. Ìwọ́n tó ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ jẹ́ báyìí barakallahu fikum nípa fundraising wa alẹ́ ayẹyẹ mẹ́rin ti bàjẹ́ barakallahu fikum nípa fundraising wa owó tí a sọ wípé àti realize iye báyìí. Yelma yìí mi ti sọ fún ọ owó yẹn ò ní pé pẹ̀lú ògo Ọlọ́run kò ní pé ẹnu tọ́ orí èmi ń fún ọ nímọ̀ràn gẹ́gẹ́ bí bàbá sọmọ. Mo sátàbúrò bàbá rẹ ẹnu tọ́ orí lọ́lẹ̀ fi ra àwọn irinṣẹ́ télọ̀ tó kọ́ra àwọn irinṣẹ́ gbàlódé, àwọn irinṣẹ́ gbàlódé, irinṣẹ́ gidi tó jẹ́ ti télọ̀ tó kọ́ àtijẹ́ àti mò rí ó rọrùn, àtijẹ́ àti mò rẹ yóò rọrùn. Èmi lọ ń sọ̀rọ̀ fún yín kéde kan mákàtí tí wọ́n lọ ọtí dé sáísà tàwídì kó tó di pọ̀ kó ń bẹ́ẹ̀ náà máa ń tó ìyá àbí sọ̀lẹ̀ yín náà fún yín wọn ò tú ìtumọ̀ pàápàá jùlọ níbi ọ̀rọ̀ tàwídì wọn ò tú dáadáa fún yín ẹni wọ́n fi padà kó ń bẹ́ẹ̀ kémi lè béèrè rẹ ní mákàtí dirasat eré ẹ̀ ti burú. Àbí kí wọ́n lọ lè béèrè manihuwa ni Manfaluti lọ́dọ̀ gbogbo àwọn àfáà rẹ̀. Kí wọ́n lọ lè béèrè manihuwa ni Manfaluti lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfáà rẹ̀. Bẹ̀rẹ̀ láti rí àwọn Sheikh Suleiman Agba lè béèrè Manfaluti lọ́wọ́. Láwọn tí wọ́n ṣe wàhálà lérí rẹ̀ tí wọ́n kọ́ tọ́ya láìmórí sí lónìí tó ń fọwọ́ sí júwe wọn. Sheikh Abdulkarim àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè béèrè lọ́wọ́ wọn pé manihuwa ni Manfaluti. Àwọn sẹ́ẹ̀tì rẹ kò sí ètò lè ní tí ẹ báwo àtàwọn tí wọ́n já àwọn senior yín wọn lè ní tí ẹ báwo. Èmi ò sọ pé tí ẹ báwo tó rá àwọn sẹ́ẹ̀tì rẹ àtàwọn tó jọ àwọn sẹ́ẹ̀tì ẹ lọ èmi kọ́ wọn mo sì kọ́ àwọn tó já sí pé ọ lè kọ́ wá mọ̀ wọn ọ lè láíláí kọ́ wá mọ̀ wọn níbi kí wọn àtàlà àní. Sọ̀rọ̀ mi
afawa Safiu Taufik oti na yi àbí nǹkan. Wọ́n ní Sheikh, my advice to you is that leave those people. Ọlọ́pọlọ kúkú ni wọ́n. Don't bring yourself down to them. Ẹ̀sìn ọ̀gá jazakumullahu khairan. Sẹ́rí ìgbọ́dọ̀ má fèsì lè fún wa. Tí èbá ṣe pé ẹni tẹ́lẹ̀ rẹ ti dàrú tó kúnú. Ọwọ́n sọ fẹ́ mi pé àwọn evidence tí mo ní lọ́wọ́ tí èmi náà fi dúró lérí wípé Abubakar ò sínú kòtò. Kébì sí fídíò kí n sọ. Tí n bá sọ tán, ìwọ máa bọ̀ wá Nàìjíríà. Ẹ pé ìrẹ́ ti burú. And again, ẹ jẹ́ kí n jẹ́ kí n kàn yé yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń gbọ́ èmi, tẹ́ ń gbọ́ òun, tẹ́ ń gbọ́ bàbá wa Mudirul Markaz. Kí ló dé táwọn ará bíi tí wọ́n ń da ọ̀rọ̀ mímọ́, tí wọ́n ń da pọ̀ mọ́rọ̀ ẹ̀sìn? Ọ̀rọ̀ mọ̀. Ẹni tó sọ pé Abubakar ní bẹ́ẹ̀ nù kòtò, ìmọ̀ ló fẹ́ fi sọ. Ẹni tó ní kì í sá Abubakar ní bẹ́ẹ̀ nù kòtò, ìmọ̀ ló fẹ́ fi sọ. Kí ló tí wọ́n ń sọ̀rọ̀ ní sọ wípé ẹni tí ò bá ti gbà ipa Abubakar ní bẹ́ẹ̀ yóò wọ́n ná, ó ti di kèfèrí. Tá ń wí. Talento ohun tó sọ. Al-mujtahid daiman yusab isa akhataha lahu ajrani, lahu ajrun wahidun wa isa asaba falahu ajrani. Hadha min babil ijtihad. Gbogbo gbà ní Al-Qur'ani sì máa jẹ́ ó yé wa wípé òun ní di imanul aqli an tu'milu uqulakum wala tuhmiluha. Hadha ma yad'una ilayhi al-Qur'an. Qur'an ń pè wá síbi wípé mo dá ọpọlọ fún yín, ìkàn dá lásán, mo fẹ́ kẹ́ lò. Ibo láti lo ọpọlọ ibi ìmọ̀ ni. Èyí tí ń sọ yìí yàtọ̀ sí wípé kéèyàn fi ọpọlọ kó máa wá fi lọ tó hàn, kó máa fi lọ bẹ̀rẹ̀. Rárá, ìmọ̀. ń bọ́ sọ̀rọ̀ mímọ́ ń bá mi sọ nonsense. ń bọ́ sọ̀rọ̀ mímọ́ ń bá mi sọ nonsense. falladhi abuhamahu liqur'an, alladhi abuhamahu liqur'an yabqa mubuhaman. Kọ́ ìdààmú fún ọ. falladhi abuhamahu liqur'an yabqa mubuhaman. Gbogbo tí Kùránì bá ti ṣe ìbòhámù rẹ̀, múbúhámù náà ni ó máa jẹ́. Kayfa la yusarrihu al-Qur'anu isma Abi Bakr? Kayfa? Ṣé Kùránì gbàgbé ni? Àbá àrísà abẹ́ tí Kùránì dákọ. Kí ló dé tí Kùránì ò dákọ Abubakar? Kí á dé tẹ́wàá kọ Abubakar síbẹ̀? Kùránì ò dákọ ẹ̀. Hadha ma naquluhu. Ọ̀rọ̀ mímọ̀ ni. Ìmọ̀ ní ẹjá jọ kó pàdé ara wa. Hadha ma aquluhu. Ìmọ̀ ní ẹjá jọ fi pàdé. Ọkì èpè mọ́lẹ̀ ní ìsìn ọ̀nsẹ́. Ọní tí n bá ṣe fídíò tán, kí n wá sẹ́ ìpè. Ìpè tí mo sọ ò bá rí bẹ́ẹ̀. Kó ṣe gbá, kó ṣàwo, kó ṣe kòkó bá sásùn. Ẹ rí pé wèrè lélẹ́yìí. Ilé kéwù làwọn wèrè yìí ti jáde. Tí n bá ṣe fídíò tán tí mo sọ àwọn evidence mi, kí n wá ṣépè yìí pé tí mo sọ yóò bá rí bẹ́ẹ̀, kó rí báyìí, kó rí báyìí, kó rí báyìí. Ẹ rí pé wèrè lélẹ́yìí. Èmi tó ń sọ fún ọ sí. Tó bá já sí pé bàbá rẹ ló bí ọ. Tó sì já pé ìyá rẹ ló bí ọ fún bàbá rẹ. Tó wá ń jọ ọmọ ọkọ tó ìsọmọlẹ. Má retí kí n ṣẹ̀ṣẹ̀ sọ evidence tí ń bẹ lọ́wọ́ mi fún ọ. Kí ló ń retí? Ṣẹ́rù ń bà ọ́ ni. Ṣé wọ́n lọ láwọn fáàkì lọ́wọ́? Àwọn fáàkì lè mí retí kọ́ ọmọ kó bọ̀. Máa bọ̀ wá pàdé mi. Gbogbo èyí tó ń wí pé tí ẹni ò lè dá mára mi, tààrà lọ ni ní máa bọ̀, kò nídìí kọ́ wá lọ ni. O lè jẹ́ Ìbàdàn kan já máa bí tó ń bọ̀ ní káṣù já máa ìgbà tó ń bọ̀. Àwọn tí wọ́n fẹ́ tà wá láàmà sí òlíyà ń bẹ́ ńlẹ̀. Àwọn ni wọ́n ṣètò bí tá lò, àwọn ni wọ́n ṣètò security. Àwọn ni wọ́n ṣètò ẹ̀. Kò bá sì jẹ́ kó. Tó bá sì já Àbújá lórọ̀ lọ́rùn ibi tó ọmọ ìyá rẹ̀ wà al-mal'un. Àwọn ni wọ́n ṣètò ẹ̀.
so ntí ò tó kan ẹ má máa try kẹ́ ẹ máa pín sí méjì mọ́ ọpọlọ àwọn èèyàn tẹ́ ẹ̀ mú ṣeré yìí ti tó ẹ̀yin mọ́ ọpọlọ àwọn èèyàn ṣeré má kọ́lọ́n kó wọlé ànábì kó sàlékún àwọn rẹ̀ fún wa so ẹ bá mi share fídíò yìí dáadáa ẹ bá mi share rẹ̀ dáadáa kó dé ọ̀dọ̀ àwọn nàkíbọ̀lá gidam àti àwọn yẹlùmọ̀ ẹ̀yẹ àlùmọ̀ làwọn yẹlùmọ̀ ẹ̀rẹ́ pàmílà rẹ̀ èmi àti ẹsẹ̀ sẹ́ẹ̀tì èmi ní wíwo èmi tí mo tábúrò bàbá rẹ̀ ní wíwo ọ̀tí ẹ̀ ní tó lẹ́gbẹ̀ẹ́ mi yẹlùmọ̀ ẹ̀yẹ kí lọ ní so dáa fún ọ ní yẹlùmọ̀ ẹ̀yẹ wàláhì kò dáa fún èmi ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run sàlékún àwọn rẹ̀ fún wa gbogbo ìwà pátá tọ́lọ́run kára àpájọ sí prógámù tí ọ̀rọ̀ lẹ́yìn gbogbo tí káàkún bèèrè lórí lánàá ọlọ́run masá dalẹ̀ wà lọ́wọ́ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun kí tó sì subhana yálùmọ̀ yìí sọ̀rọ̀ kan lánàá ibi tẹ́ ti mọ̀ pa àwọn pípò yìí eléri burúkú ayé àtàlìkì àmà ni wọn nìkan ṣe kọ́ wọ́n fi jọ gbogbo àwọn yòókù wọn náà ni tí èdè ní gbogbo àwọn ọ̀gá wọn ní tí wọ́n ń pè ní àmánà ó ní ọ̀rọ̀ rò pé yìí jọ à ń túmọ̀ kọ́mọ̀ ni tó pé mọ̀kọ́mọ̀ tó lọ́n tún fáwọn ọmọ náà ọ̀ tún pẹ̀lú àwọn Yorùbá dédé ọ̀ ń tún nǹkan bí ọ̀ ń tún tukùtù yẹ́lùmọ̀ yìí billahi alladhi la ilaha illa huwa mo fọba tí yìí fi sí ẹ̀yẹ́rọ mo fi bóra títí di sìn ọkì máa kọ́ ọmọ lọ́dọ̀ mi mo wá fẹ́ kọ́ sí kíní kan o tí ọba sí ọ ní rí àánú ọlọ al-maqamatu rabia adimu yàtíyà ẹni mo tún fáwọn ọmọ lánàá maqama rabia gẹ́gẹ́ mo fẹ́ kọ́ tu báyìí tu lérí afẹ́fẹ́ báyìí ní maqamatu rabia mo fẹ́ kọ́ tu maqama náà tí wọ́n bá bí ìgbésí ayé rẹ̀ yìí ẹnu tó bá rí tún bẹ́ẹ̀ tán bá bí oore kó yàtọ̀ sí mo ṣe tu tí ìbá ní fi ẹ̀sìn rẹ̀ hàn sí ayé èmi màkọ́mọ̀ ẹ̀mà ti dẹ̀jẹ́ tèmi èmi ẹ̀mà sáwọn tí wọ́n máa fi ṣẹ́rí ìtú màkọ́mọ̀ tí ò ní ní síjáhùn èmi ẹ̀ sáwọn tó wípé wọ́n máa wo ṣẹ́rí báyìí ni wọ́n máa fi tú màkọ́mọ̀ ọmọ ọdún tí ti ń kọ́ yẹn màkọ́mọ̀ bọ̀ Mawlana Sheikh Adam rahimahullah wọ́n ní maqamatul hariri wọ́n ní qamusun saghirun ifsuhu yasir wallahi mo ní tajriba lè rí maqama gan kì í wá sùn nìkan gbogbo tí ń jẹ́ kutubul lugawiya òyìnbó làmìyàjì mo máa dáadáa ní o so ti yọ tí wọ́n bá bí oore tí wọ́n bá bí pọ̀nrípọ̀nrí bá bá rẹ̀ tí wọ́n bá bí oore nazami níbi òyìnbó làmìyàjì sí bọ́lọ́ mákí ọ rí pé ọ sáré lọ lè máa gbà ní Daliya ó yé mi dáadáa Maqsuratu bunu Durayd ó yé mi dáadáa gbogbo àwọn nǹkan tó rí tí ń kà fún gbogbo tí ń jẹ́ àwọn al-kutubul awisa al-lugawiyya ìmẹ́ni ń tàwà láàrẹ̀ sanawati kìí sí ọ̀rọ̀ ogún ọdún kìí sọ̀rọ̀ ogún ọdún sọ̀rọ̀ mi yọ má kọjá yẹrẹ àfáàrẹ ìlà àfáàrẹ yóò máa jẹ wallahi tallahi summa billahi la ilaha illa huwa kéwútọ́ ké lọ́dọ̀ mẹ́sì tó kù àìnẹ́kàn sí ní ojú ọ̀fẹ́ ké fa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi وآله وأصحابه وسلم